Tó ẹ̀yin èèyàn Ọ̀gbẹ́ni Lánrè Alèwílèṣe ti jáde láti tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ ìfọ̀rọ̀wérọ̀ tí Bùsọ́lá Ọ̀kẹ́ Ẹlẹ́yẹlé ṣe pẹ̀lú Bíọ́lá Adébáyọ̀ tó ń jà ròyìnròyìn lórí ayélujára báyìí táwọn èèyàn sì ń bú Bíọ́lá Adébáyọ̀ pé nítorí pé Bùsọ́lá jẹ́ gbajúmọ̀ ló fi tètè dọ́dọ̀ rẹ̀. Tí wọ́n ní àìmọye àwọn tó ti ń bẹ Bíọ́lá nínú DM pé kó jọ kó gbé àwọn síta káráyé lè ràn wọ́n lọ́wọ́ tí Bíọ́lá ò tí ì dá wọn lóhùn nítorí pé wọn ò lórúkọ àti pé kò sẹ́ni tó mọ̀ wọ́n láwùjọ. Wọn kan tiẹ̀ ní bóyá Bíọ́lá àti Bùsọ́lá Ọ̀kẹ́ Ẹlẹ́yẹlé ló jọ dì pé kó kọ́kọ́ jáde kó wá sunkún. Wọ́n tó ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú rẹ̀ káwọn èèyàn lè bá àdáwó fún dáadáa. Àwọn míì sì ń rọ Bíọ́lá Adébáyọ̀ pé kó má ba orúkọ ara rẹ̀ jẹ́. Wọ́n ní kí sore rẹ̀ wore ṣe kó má ba àdìbí mọ́ ọ lọ́wọ́. Nítorí pé Bùsọ́lá Ọ̀kẹ́ ò rọ́ lápá kò rọ́ lẹ́sẹ̀ bẹ́ẹ̀ ni kì í ṣe pọ́tì ìdarúgbó tí ò lè ṣiṣẹ́ mọ́ tó fi wá máa tọrọ owó fún un lórí ayélujára. Irú àwọn ọ̀rọ̀ kò bá kùngbé báyìí làwọn èèyàn sọ lóríṣiríṣi lórí ayélujára nípa ìfọ̀rọ̀wérọ̀ tó wáyé láàrin Bíọ́lá Adébáyọ̀ àti Bùsọ́lá Ọ̀kẹ́ Ẹlẹ́yẹlé yìí. Ibi tí ọ̀rọ̀ yìí le dé ó ṣeé ṣe kí Bíọ́lá Adébáyọ̀ tiẹ̀ ti máa kábàámọ̀ pé òun jáde láti ran Bùsọ́lá lọ́wọ́. Ṣùgbọ́n ní báyìí Ọ̀gbẹ́ni Lánrè Alèwílèṣe ti jáde láti ṣàlàyé àti láti tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ yìí pàápàá jùlọ lórí ìdí tí Bíọ́lá Adébáyọ̀ ṣe dìde tó tara ṣàṣà lọ ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú Bùsọ́lá Ẹlẹ́yẹlé àti ipa tí òun àti gbajúmọ̀ olórin ilẹ̀ wa Ọlábẹ̀sí kó nínú ọ̀rọ̀ yìí. Ẹ̀yin èèyàn gbọ́ àlàyé látẹnu Lánrè Alèwílèṣe kẹ́sì jẹ́ ká mọ ohun tẹ́yin rí sí ọ̀rọ̀ náà lábala àríwísí. Ẹ káàsán, ẹ káàárọ̀, ẹ kú ìyálẹ̀ta níbikíbi tẹ́ ti ń wò mí. Orúkọ mi ò yí padà, Lánrè Alèwílèṣe. Ohun tó mú mi wá sí orí fọ́nrán yìí láti ṣe fídíò yìí ni wípé ọ̀rọ̀ lórí Queen Bùsọ́lá Ọ̀kẹ́ Ẹlẹ́yẹlé lórí fídíò tó ń jà ràìràì. Mo fẹ́ kí ẹ̀yin èèyàn mọ̀ kankan. Ọlọ́run má jẹ́ kí gbogbo wa rí àrípadà sí láburú. Ọlọ́run má jẹ́ kí ẹni tó ti ń ṣògo rí kó wá bá rẹ̀ ní situation wípé àbò ń tọrọ àbẹ́ ó di ẹni tó kù díẹ̀ káàtó fún. Ibi tí mò ń lọ gangan lélẹ̀ látàrí ẹ̀yin tẹ́ ń dráàgì Bíọ́lá Adébáyọ̀. Torí tẹ́ ẹ̀ bá mọ bí ọ̀rọ̀ ṣe jẹ́ bẹ́tà kẹ́ wá àyè láti pe àwọn tó mọ foundation bí ọ̀rọ̀ ṣe gé láti ṣàlàyé fún yín bẹ́tà ju eléyìí ká máa comment. Mi ò wá engage opinion kálukú so bí kan bá ti dérú kórìíta báyìí different opinion lè máa rí. Kò dẹ̀ síbẹ̀ èèyàn ṣe lè control ẹ̀ but ibi tó yẹ kéèyàn ti sọ̀rọ̀ láti yànnàná ọ̀rọ̀ bí ọ̀rọ̀ ṣe jẹ́ ibi tó ta kókó ibi tí ò bá ti yí àwọn èèyàn láti sọ̀rọ̀ lé lórí. Ìgbà tí àǹtí Bùsọ́lá Ọ̀kẹ́ ṣe fídíò tó ń ṣe lórí TikTok èmi ti ẹ̀ ń sùn ni, I don't know anything. Ọlábẹ̀sí ló pè mí, ẹ̀gbọ́n mi ẹ̀kalẹ́ níbo lẹ wà báyìí ni. Wọ́n ní àǹtí Bùsọ́lá Ọ̀kẹ́ pé wọ́n ní wọ́n fẹ́ commit suicide pé wọ́n fẹ́ para wọn. Mo fò dìde ibi tí mo lie down sí ni pé pípa bíi ti báwo, kí ló ṣẹlẹ̀? Kò sẹ́ni tí ò kí ń rí ìdojúkọ. Àwọn ìdojúkọ míì wà sometimes gẹ́gẹ́ bí Nàìjíríà ṣe hard àti gẹ́gẹ́ bí àgbáyé ṣe rí ṣèyí máa fẹ́ wò níwò ń gbà mí pé ṣé kò sọ Ọlọ́run gan mọ́ ni. Ó lè ṣe pè mí ọ̀rọ̀ pípa la gbọ́ yìí àdè lajúlẹ̀ kí tàlùbọ̀ kó wọ̀. Agbéra estate mi àti Ọlábẹ̀sí kò jìnnà síra wọn. Ọlábẹ̀sí láti wá bá mi torí èmi ò lè drive. Ó láti wá gbé mi pé ká dìjọ lọ síbẹ̀. Adébẹ̀ nǹkan tá bá ó kọjá bẹ́ẹ̀. Àǹtí yìí ti sunkún tí gbogbo ojú ti wú. Torí àwọn míì tí ò tún yé wọ́n wò pé why tó jẹ́ pé hòtẹ́ẹ̀lì ló ń gbé. Ó ṣe pé bóyá bí àǹtí Bùsọ́lá gangan fúnra rẹ̀ gan ló búùkù hòtẹ́ẹ̀lì ló ń sanwó hòtẹ́ẹ̀lì fúnra rẹ̀. Kó tó rí pé mo lọ síbẹ̀. Àwọn Yorùbá máa ń pa òwe kan wípé wọ́n lé èèyàn kì í ní ẹni mímọ̀ sùn kó tún máa mu kíkan tó ṣe bí òwe ẹ̀yin àgbàlagbà tẹ́ ń wò mí. Mi ìmọ̀wé yẹn pa jù yín lọ́bọ̀ ó ti yé wa nǹkan tí mò ń sọ. Bí tí Bíọ́lá Adébáyọ̀ ti wá kọ́ mi ní pé ìgbà tí Bùsọ́lá Ọ̀kẹ́ Ẹlẹ́yẹlé ṣe fídíò àwọn fọ́ọ̀sì àǹtí Bùsọ́lá wọ́n ti ń reach out sí Bíọ́lá tó ti ń send fídíò yẹn tí wọ́n ready. Bùsọ́lá Ọ̀kẹ́ dẹ̀rẹ̀ àǹtí ló jẹ́ sí Bíọ́lá Adébáyọ̀ some years back tí ó ṣọ̀rọ̀ 20 years. Tòkunbọ̀ rèé tó jẹ́ àbúrò Ẹlẹ́yẹlé ọ̀rẹ́ lọ́jọ́ jẹ́ òun àti Bíọ́lá Adébáyọ̀. So irú Bíọ́lá ò lè máa gbọ́ pé nǹkan fẹ́ ṣe àǹtí yẹn pé ó fẹ́ kú káwọn ọmọ máa reach out sí kó máa kọ bí ara sí.
láago 12 òru àbí tó 1 èmi ni mo pe Bíọ́lá Adébáyọ̀ fúnra mi pé báyìí ló ń ṣẹlẹ̀ o. Bíọ́lá ní báwo la ṣe já síbẹ̀ pé òun náà ti ń rí different tags everywhere tó ti ń send video àwọn tó ń send through WhatsApp. Ó dẹ̀ bá àǹtí yẹn sọ̀rọ̀ torí táwọn Yorùbá sọ̀rọ̀ ń sìn ẹ máa ní pé wọn ò sọ̀rọ̀ wọ́n dé mọ́ títí wọ́n fi para wọn. Ìdí nìyẹn tí Bíọ́lá tó fi tara ṣàṣà wípé òun ní láti débẹ̀. A fi lọ síbẹ̀ ni àti Bíọ́lá láti lọ interview wọn pé àǹtí Bùsọ́lá kí ló ṣẹlẹ̀, kí ló tàbí já síbi ta já sí, kí ló dé. Àwọn fọ́ọ̀sì yín láti gbọ́ láti ẹnu yín gẹ́gẹ́ bí interview àgbí tí Bíọ́lá jẹ́. Eléyìí yàtọ̀ sí pé nǹkan tó ń ṣe ní studio tó máa invite àwọn èèyàn láti gbọ́ ìrírí látẹnu wọn nǹkan tó ń pass through. Eléyìí ti hàn sí gbogbo ayé already. Ẹ dẹ̀ mọ̀ pé òdú ni àǹtí Bùsọ́lá jẹ́ kò kì í ṣàìmọ̀ fólóko. Everybody ló mọ Bùsọ́lá Ọ̀kẹ́ Ẹlẹ́yẹlé. Ọlọ́mọdé kéèyàn rí pé kéèyàn máa pìtàn tẹ bá rí mi nígbà kan tó wà lọ́wọ́ mi nǹkan burú jáì ni. Tẹ bá rí mi nígbà kan tí ò tí ì sówó lọ́wọ́ mi tó wà lọ́wọ́ mi ń sìn òun ló ṣe nǹkan tó jẹ́ nǹkan tí ń gbọ́ tó dùn gbọ́ létí. Abájọ débèmí àti Bíọ́lá lọ́jọ́ kejì pé báyìí ni àti Bùsọ́lá bó lẹ ṣe dé stage kí ló ṣẹlẹ̀ because àwọn fans ní láti gbọ́ kí ló fa pé ẹ fẹ́ fi para yín. Ìdí nìyẹn intention Bíọ́lá nìyẹn láti lè jẹ́ káwọn fans ẹ lè mọ̀ àti àwọn fans àti Bùsọ́lá torí àwọn èèyàn ti ń pè different. Mo fẹ́ kẹ́lẹ̀ túmọ̀ nǹkan kan wípé Bíọ́lá Adébáyọ̀ gbogbo nǹkan tí Bíọ́lá ń ṣe kò ṣe pé bóyá àbí Bíọ́lá máa ń fi account details ẹlẹ̀ láti lè máa fi mọ̀ wípé bóyá nítorí nǹkan tó fẹ́ jẹ àbí látàrí owó tó ń fẹ́ gbà lápò ara ẹ̀ ló ṣe ń sáì lọ́dọ̀ Bùsọ́lá Ọ̀kẹ́ torí pé ó jẹ́ star. Any help tí Bíọ́lá bá ṣe fún everybody account wọn ló máa drop tí ẹgbẹ́ kan máa follow up pé iye báyìí lówó láti lè jẹ́ kí ni láti lè update àwọn audience. Bíọ́lá ò kí ń gbá nísìn èmi bí ẹnìkan mo ti advise ẹ pé kó lọ create account fún foundation account ẹ̀. So many people tí lady yìí tó ti help tó wá sí social media. Kó bá pé àbó fẹ́ gba nǹkan mi kábà ní pé nǹkan tó fẹ́ gbà ló ṣe sáré lọ interview ẹ̀gbọ́n ó gbọ́ ìtara ẹlẹ́rù ara àti gẹ́gẹ́ bí àǹtí ẹ̀ ṣe gbẹ́ sí pé kí ló gba yín dé stage tó fẹ́ fi para yín. Èmi dẹ̀ ni mo pé ká fi dèrò ibi tí àǹtí Bùsọ́lá wà ká lọ fi ṣe fídíò yẹn fún wọn láti lè jẹ́ kẹ́ gbọ́ full details láti ẹnu wọn nǹkan tó ń go tó fi délẹ̀ ìpọ́n fẹ́ fi para wọn. Bíọ́lá ò dẹ̀ kì í ṣe Ọlọ́run kò lè help everybody tán. Àìmọye nǹkan mi tèmi náà máa pe Bíọ́lá fún ó ní ọmọ church mi kan ọmọ sí ànẹ́sì member ni tó ní kidney problem tó ní gbogbo over 4 years. Bọ̀ mi ìfẹ́ kí Bíọ́lá máa wò ní ìwòpé tó pé máa ṣe jọ jẹ́ ọ̀rẹ́ tó bá fẹ́ máa take advantage láti lè máa ṣe kinní. A lot of people wà àìmọye lómi máa pè ń gbà mí tó máa gbé ṣépè pé òní kó wá help kò wá help ṣòlùgbà tó òun bá kú kò lè help everybody. Ọlọ́run kan tá à ń béèrè nǹkan lọ́ọ̀ kò kí ń ṣe as a once. Kábèlè tàṣí ẹni tó jẹ́ ẹlẹ́rù ara. So bí ọ̀rọ̀ àti Bùsọ́lá Ọ̀kẹ́ ṣe wáyé nìyẹn torí mo rí different video rí different comment mi pé kí Bùsọ́lá Ọ̀kẹ́ kó lọ ṣiṣẹ́ ṣókán lápá ni. Mo fẹ́ kẹ́yìn mọ̀ nǹkan kan o kọ́ ló bá yẹ kí everybody wa kó rí àkárí àpadà sí láburú. Ẹlòmíì tó ní ṣọ́ọ̀bù tó ní company tó ní ilé epo tó ní different kan tó jẹ́ billionaire gan tí ìkan bá fẹ́ yí pàtó bá fẹ́ bàjẹ́ láàrin ọjọ́ kan àwọn ayé tún máa búrú èèyàn yẹn gan bó ṣe ní different company kan tó ṣe apá ń dùn àbí ṣẹ́ṣẹ́ ń dùn ni. Ọlọ́run ọba yìí àṣeyọ́wù ni. Ẹ mọ̀ kéèyàn ti lórúkọ rí kéèyàn ti ní nǹkan rí téèyàn travel America Bùsọ́lá Ọ̀kẹ́ àwọn yẹn ti travel America travel lọ sí UK nígbà tí mo fẹ́ ṣe níyì nígbà yẹn kó wá ṣàdédé wá bá rẹ̀ ní situation wípé kò wá sí nǹkan kan mọ́ bíi pé kò wá sí èèyàn kan tó tiẹ̀ ń sọ pé báwo ni Bùsọ́lá kò sí pé nǹkan téèyàn ń show love fún. Àṣẹ ẹlẹ́rù ara máa fẹ́ wò níwò pé ṣé ó ti tọ́ fún òun níṣẹ́ náà ló wá padà wá di báyìí because ọ̀dà bíi pé ẹ̀yin èèyàn ẹ̀ understand the kind of bí ọ̀rọ̀ àti Bùsọ́lá ṣe jẹ́. Ẹ tó ti ní tẹ́lẹ̀ tí nǹkan ṣàdédé change gbogbo ẹ̀ bàjẹ́ tó wá dẹni tó yẹ pé ó wà wọ̀sùn tó wá di wípé kò sí àti sanwó ilé dọ̀ràn. Ẹ̀yin sọ pé kó lọ ṣe business tí orin ò bá ti gbé kó lọ ṣe business tó bá ṣé wọ́n sọ fún pé àwọn ò ní business kan tó ń ṣe tẹ́lẹ̀ tó fi ń yọwọ́ padà ni.
àti Bùsọ́lá tí mo mọ̀ ní tó ń ṣe organic nìkan tó ní ṣọ́ọ̀bù ńgbà tó ṣe gbogbo ẹ̀ suddenly gbogbo ẹ̀ change náà ni kéèyàn ní $100 million gan lọ́wọ́ gan kó máa fi ṣe business gan tí nǹkan bá fẹ́ yí padà káyé ṣáà máa mú wa káyé má yí sọ́rọ̀ wa. ẹ jẹ́ ká máa wà sensitive tí ọ̀rọ̀ bá ti ń ṣẹlẹ̀ ẹ jẹ́ ká máa kọ́ máa digest ẹ̀. ẹ ń drag Bíọ́lá kí lè ń drag Bíọ́lá fún nǹkan tí Bíọ́lá ṣe ò bad now. ẹ̀yin wo ni wò pé bá pé àwọn kan ti lé kalẹ̀ already ó yẹ kí Bíọ́lá yọjú tọ̀dọ̀ tí kò ti gbé sọ́dọ̀ ọ̀dọ̀ Bùsọ́lá Ọ̀kẹ́lẹ́yẹlé bọ̀ fídíò tó ń rí ni ó possible tí fídíò yóò bá trend pé kó máa trend like ó fẹ́ para ẹ̀ ó possible tó yẹ pé tí Bùsọ́lá Ọ̀kẹ́ bá reach out sí wọn pé òun ní díẹ̀ kù ni Bíọ́lá lè ó máa fi òun náà sí ó máa fi àti Bùsọ́lá sí lane ni pé ẹ̀yin náà ẹ lọ queue àwọn kọ̀ọ̀kan báyìí ló wà wájú òun náà bọ̀ bí ọ̀nà tó gbà wá tó fi ń trend táwọn èèyàn fi ń rí pé àti ìfẹ́ para ẹ̀ òun ló fún wọ́n mú mi pé òun náà pẹ̀lú báwọn fọ́ọ̀sì náà ṣe ní chat sí pé ṣe rẹ̀ pé ẹlẹ́yẹlé ò ní fáǹsì ni láfi lọ bá àǹtí pọ́n kí ló ṣẹlẹ̀ jẹ́ káwọn èèyàn gbọ́ nípa yín àǹtí ẹ̀dẹ̀ ṣàlàyé nínú fídíò ẹ lọ́wọ́ fún fídíò ẹ má wo eléyìí tó wọ́n pè lórí Instagram láti lè máa fi judge ẹ bá lọ́wọ́ fún fídíò láti ìbẹ̀rẹ̀ máa rí pé máa mọ bí tọ́rọ̀ ti ń bọ̀. ìgbà tó dẹ̀ ṣe fídíò nìyẹn ìwọ tó bá ti lè ṣe ìrànlọ́wọ́ kò kí ń ṣe nọ́mbà túláàsì kò kí ń ṣe dandan torí anybody òṣìṣẹ́ fẹ́ anybody lápò àwọn fáǹsì ẹ̀ tó máa ṣe tó fẹ́ràn ẹ̀ tó láìkì orin ẹ̀ wọ́n sì máa ṣe nǹkan tó bá fẹ́ ṣe tó o bá nídìí ọlọ́run kò tó bá fẹ́ ṣe jókòó jẹ́ má wulẹ̀ sọ ọ̀rọ̀ tí ò ṣe àbí kó máa drag àwọn tó ń tọ́ láti ẹ̀pù so ṣé ìgbà tá àti ìbá wa parẹ́ ń sìn tó bá wá kú ẹ̀yìn tẹ̀ ń tààgì Bíọ́lá táàtì ọ̀tá tí ẹ̀ bá gbàbẹ̀ lọ kú ẹ̀yìn tẹ̀ ń tààgì Bíọ́lá tí ò bá lọ kọ bí ara sí ẹ̀ ló lè máa kọ́ àlọ́bù pé bẹ́ẹ̀ ṣe ń tààgì ẹ̀ tó ṣebí the same industry lájọ wà wáì tẹ́ pé kò dé láti lọ ẹ̀pù ẹ̀ ó dẹ̀ ni pé ọmọ tó bá ń dùnyàn èyàn kì í fi sábẹ́ aṣọ olófin mú àǹtí tó fi sọ̀rọ̀ pé ẹ láti sọ̀rọ̀ láti jẹ́ káwọn fáǹsì yín mọ̀ pé fídíò tẹ́ ṣe kò kí ṣe pé ẹ̀kọ́ dídì wájú àti sọ pé fẹ́ para yín ó kò sun yín lẹ́fi ṣe fídíò lẹ́fi sọ̀rọ̀ wípé ókè o I'm sorry I'm so sorry tó ń tọ́ láti sọ ni pé àwọn èèyàn kàn kí ó miscode ọ̀rọ̀ yẹn ni pé like pé I'm sorry tó sọ wípé wọ́n sọ pé àwọn fẹ́ lọ para wọn àti náà fún wọn sọ nínú interview ẹ lọ́wọ́ fún interview náà ìpẹ́ tó bá gba ẹ̀mí ara ẹ̀gbọ́n kò lè rí ìdáríjì lọ́dọ̀ Ọlọ́run èmi gan tí mò ń bá yín sọ̀rọ̀ yìí kò pé mi gan fúnra mi kò sẹ́ni tí ò ní ìdìrànlọ́wọ́ kò sẹ́ni tí ò ní 1 or 2 3 tó ń go through tí mo lè wá sí ọ̀lẹ́ ní kó máa sọ̀rọ̀ tí màmá máa dẹ́rìn ipa ẹ̀tẹ́ ìmọ̀ máa rẹ́rìn ẹ mọ̀ kó tí mi gan fúnra mi gan tí mò ń bá pò ní kọ́nà tèmi gan mo ti sọ̀rọ̀ yìí rí pé mi gan fúnra mi gan mi lè help everybody wàá rí àwọn míì tí wọ́n máa di ọ̀tá wọn wàá rí àwọn míì tó máa di ọ̀rẹ́ látàrí pé ẹ ràn mí lọ́wọ́ ẹlòmíì tó bá bá ẹ̀pọ̀ lọ́dọ̀ tèmi kan tí wọ́n pẹ́ mi ò ní ẹlòmíì máa gbé mi ṣépè ni èmi kan fúnra mi gan tí mò ń sọ̀rọ̀ pé mi náà mi ò ní ìdìrànlọ́wọ́ náà kò sẹ́ni tí ò ní ìdìrànlọ́wọ́ lọ́dọ̀ Ọlọ́run bọ̀ ká má jẹ́ ká tí nǹkan bá dé ká máa fi máa wò wípé èèyàn kan báyìí ó lè yí fún everybody kó ló má jẹ́ kó yí sí láburú fún wa ó dàbí nǹkan tí mo máa ń sọ ni pé dápẹ́ ìgbà téèyàn bá mọ̀ ìgbà téèyàn bọ̀ wá nílé ayé gan nìyẹn máa sọ fún Ọlọ́run gan wípé bàbá mi ẹgbẹ́ yọ̀ǹda èmi náà èmi ò lọ́bi kankan àwọn kọ́mẹ̀tì mi téèyàn mi bá tiẹ̀ rí gan ó lè mú kẹ́ni yẹn gan lọ wà depressed kó lọ pa ara ẹ̀ for real lóòótọ́ ẹ̀yin tẹ́ mọ̀ Bíọ́lá Adébáyọ̀ tẹ́ bá wọ̀ kó kẹ́ ẹ jẹ́ bí blogger tẹ́ bá lè gẹ́ẹ̀tì nọ́mbà ẹ̀yin ẹ̀ pé kẹ́bẹ̀ lọ́wọ́ ẹ̀ pé báyìí ni ìyá gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ tẹ́ ń kọ́mẹ̀tì ń sìn ṣé tó bá béèrè ẹ̀pù lọ ṣé gbogbo anybody tó ń bá béèrè ẹ̀pù lọ ẹ̀lẹ́yìn náà ń ṣe fún ni ṣé bẹ́ẹ̀ máa fi most of them wọn náà sí on list ni ẹ̀ ń drag ẹ̀ bẹ́ẹ̀ ṣe ń tàgẹ̀ tẹ́ ń mention ní orúkọ ẹ̀ tí ó bá tún lọ ṣe fídíò sí ẹ máa sọ̀rọ̀ sí wípé tọ̀tà lédè má lọ kú wípé ṣe bẹ́ẹ̀ pé Bíọ́lá I was there èmi ni mo pe Bíọ́lá she's my friend mo pe lọ pé Bíọ́lá àlè lájúlẹ̀ kíta lùbọ́ kó wọ̀ ọ́ kò sẹ́ni tí ò níbi tó kù sí ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́ ìwọ tó bá ti lè ní nǹkan láti ṣe ìrànlọ́wọ́ kan má wulẹ̀ fi ẹnu gba nǹkan míì jẹ́ fún àwọn tó ẹ pé fẹ́ ṣe nǹkan fún mo fẹ́ kẹ́ mọ̀ kankan wípé àǹtí yẹn náà kò wù àwọn náà láti lè máa fi sọ wípé òkè o káwọn èèyàn máa dá owó fún wọn ọlọ́mọ yẹn kan dáwó ìbànújẹ́ fún wa ẹni tó ti ń fún yàn ọlọ́mọ yẹn kan wá dẹni tí kò lè fún yàn mọ́ ilé ayé yìí wà fún spiritual ju bá ṣe ń wo ìlọ kò ní yí sí lílí láburú fún gbogbo wa tẹ́ bá rí pé ẹ wà ní that situation lè máa bó ṣe ń rí kéèyàn ti lórúkọ rí kó ti rẹ́ẹ̀nì sọ́dí kí gbogbo everything wá change ẹjọ́ torí Ọlọ́run ẹ má wulẹ̀ drag Bíọ́lá kí lè ń drag Bíọ́lá fún torí Ọlọ́run ẹ má drag Bíọ́lá
ẹ sọ pé ṣèbí òun náà jáde nígbà kan wá sọ̀rọ̀ wípé báyìí bó ṣe pé fún wọn tèkì àwọn èèyàn for granted ní online ṣèkútà pé ó bá rí pé ó ń gbowó lọ́wọ́ wọn làbí àkáǹtì ló ń dọ̀pọ̀ sábà ní pé nítorí pé nǹkan tó fẹ́ jẹ lápò ara ẹ̀ ló ṣe é ṣe nǹkan tó ń ṣe òun náà kàn tẹ́ láti ẹ̀pù ẹlẹ́run ara ni pé ọ̀rọ̀ ẹ̀mí là ń sọ yìí ó tó gbá débẹ̀ nìyẹn tàbí jọjọ débẹ̀ nìyẹn èmi bí ẹnìkan kò bá bẹ́ẹ̀ mo fẹ́ gbowó lọ́wọ́ àǹtí Bùsọ́lá pé lára owó tó fún wọn bọ̀bá ìwà ètò èèyàn máa wà tó yẹ pé ẹni tó ti ní kó wá dẹni pẹ́ni tí ò ní mọ́ tó wọ́n ń sùn káàkiri tí ò lè sanwó ilé mọ́ àti jẹ àti mú gbọ́n ó di ọ̀ràn lára àwọn gọ́dọ̀tà tí yẹn tó ṣe arrangement láti UK ló fi sanwó òtẹ́ pé kó máa tẹ̀sùn bẹ̀ẹ́ iná for some time títí máa fi gẹ́ẹ̀tì bí a ṣe bọ́lọ̀ ṣe máa ṣe yanu kó ní pàdé náà kówó owó iná ilẹ̀ ṣìkì credit card ló fi ṣe ló fi búùkù ẹ̀ online ó sanwó ẹ̀dí ẹ̀rẹ̀ lápò ara ẹ̀ ni ẹjọ́ torí Ọlọ́run ẹ má dàgì Bíọ́lá kí lè ń dàgì Bíọ́lá fún mi ò wá láti wá bẹ́ anybody jàbí láti wá sọ fún láti wá yànnà náà ọ̀rọ̀ bọ́lọ̀ ṣe gẹ́ ni kò ṣe pé nítorí pé àti Bùsọ́lá jẹ́ olórúkọ Bíọ́lá fi sáré art facts pé ó ṣe Bùsọ́lá ọ̀kẹ́ ṣe fídíò ní ọjọ́ kejì Bíọ́lá sáré débò ti lọ interview ẹ̀ látàrí pé ó ń gbọ́ pé ló fẹ́ para wọn ló ṣe láṣẹ débẹ̀ pé kìlómítà fẹ́ para yín ẹ mọ̀ kátà tí Bùsọ́lá náà tó ti mẹ́sẹ̀jì Bíọ́lá tí Bíọ́lá gùn respond ni mo fídíò tó rí àti kọ́tà gbọ́ ìtara ẹ̀ ló fi mú wa débẹ̀ ṣé tọ̀tà wọn bá kú ṣé kò ní bí everybody ni ẹjọ́ torí Ọlọ́run God bless you. ẹ̀yin èèyàn ọ̀rọ̀ lẹ ti gbọ́ látẹnu Lanre Alewilese yìí. tèmi ṣe àkíyèsí ni wípé kì í ṣe pé bí Bíọ́lá Adébáyọ̀ ṣe lọ ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú Bùsọ́lá Ọ̀kẹ́ Ẹlẹ́yẹlé ló ń bí àwọn èèyàn nínú o. ohun tó ń bí wọn nínú tó sì jẹ́ ìjákulẹ̀ ńlá fún wọn ni bí Bùsọ́lá Ọ̀kẹ́ Ẹlẹ́yẹlé ṣe ní mílíọ̀nù kan náírà lówó ilé òun lọ́dún. àti pé lọ́wọ́lọ́wọ́ báyìí inú ilé ìtura tí wọ́n ti ń san 55,000 lójúmọ́ lòun wà. àwọn ọ̀rọ̀ wọ̀nyí ni ò tiẹ̀ jẹ́ káwọn èèyàn kọbi ara sí àwọn àlàyé tó ṣe nínú ìfọ̀rọ̀wérọ̀ náà. gbogbo àwọn tó ti ń kàánú rẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n ń bẹ̀ pé kó má dẹ́mi ara rẹ̀ légbodò kó má ṣe ara rẹ̀ léṣe wá bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ burúkú sí i. àwọn kan ṣe ń pè láláṣejù tí ò mọ̀ wọn ara ẹ̀. àwọn míì ní tóní ò bá gbé kó wá nǹkan míì ṣe. dá àwọn kan tiẹ̀ sọ pé níṣe ló tún wá owó tó máa lọ fi gbalé mílíọ̀nù kan náírà lọ́dún. àwọn ọ̀rọ̀ wọ̀nyí lèmi ṣàkíyèsí pé ó fọ́ ọ̀rọ̀ Bùsọ́lá Ẹlẹ́yẹlé lójú pọ̀. ó fi wá ń di pé àwọn èèyàn jáde fún òun àti Bíọ́lá Adébáyọ̀. tó ẹ̀yin èèyàn jẹ́ ká mọ tẹ́yìn rí sí ọ̀rọ̀ yẹn bá wa dá sí lábala àríwísí. má gbàgbé àti bá wa láìkì fídíò yìí kẹ́ ẹ tó lọ tẹ́ ò bá sì ti tẹ̀lé ìkànnì wa ẹ jọ̀wọ́ ẹ bá wa tẹ subscribe button kẹ́ ẹ tó lọ ẹ ṣé púpọ̀.